ẹni tí ò bá ti wọn tó fẹ́ sọ. la akila indahu. kò sí làákà yìí fún un. la akila indahu. fama lam yazin ma qala la akila indahu. kò gún ìṣẹ́jú. wa nutiku bi wasnihi kalibinahil muhakkami. àbájá nọ́ọ̀sì ewu ahọ́n ni fi hàn yín. bẹ́ẹ̀ ni. wọ́n sì sọ nǹkan mẹ́fà tí í dálẹ̀ fọyín. wa qala al-ulama. àwọn àfa. إذا تكلمت بكلمة فاعتبرها. ẹ̀rí pé mo gbé tíra wá ni Allah ó di ẹni tán ni ó wá sọ̀rọ̀ tí ó hun ni ó wo tíra. mo ti hun ọ̀rọ̀ tó ẹ pé bílẹ̀ ọba sú tí ó sì àbá tíbílẹ̀ wò tí lè ò sú ọjọ́ mẹ́ta wọn ní kò mi mọ̀ òpin ẹ̀bí kílẹ̀ mo gbé wá ní tíra ni òpin ẹ̀ kílẹ̀ fẹ́ súnkẹ́ lògò. ẹ wá wo ògùn ọlọ àbá yìí mọ́ tún àṣírí pé wọn nígbà wọn. bàbá ń fi halakil abd. àwọn ta ní kálukúránì tí ń dákọ ọlọ́run tí ń ṣàtúnṣe yìí ìgbà míì tún yí padà. yóò yí padà yóò wá dájá tí o máa léèyàn. yóò wá di ajá tí o máa kó bọ́ yóò wá tiẹ̀ wọ́n. idha lam yahfazhu. bó o bá ti sọ ahọ́n ló kó bọ̀. yóò kó bọ̀. faman hafiza lisanahu. abẹ́ni tó bá sọ ara rẹ̀. hafiza dinahu wa irduhu. hafiza dinahu ó sọ ẹ̀sìn ẹ̀nu nítorí wà ní ibú mẹ́sìn rẹ̀ ẹ̀yin mùsùlùmí bẹ́ẹ̀ tí í ṣe nu ẹ̀rọ fẹ́ gba máìkì lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ tí í ṣe nu àìsí dá tiẹ̀ ló wá yán bú ẹ̀sìn rẹ̀. Allah. àwọn àdá kan mọ̀ fi ọbẹ̀ ẹ̀sìn rẹ̀. kódà wàlá. níta ń wí fún ọ̀run kì í ṣèjà. faman hafiza lisanahu hafiza dinahu wa irduhu. ẹni yóò tó bá sọ lisanahu. ó sọ ahọ́n rẹ̀ kò jẹ́ ní tí ò dá ó jáde mẹ́. bẹ́ẹ̀ni àfisọ dínà. hafiza dinahu ẹni yẹn ti bú àṣírí rẹ̀. wa irduhu. ọmọlúwàbí rẹ̀ ti dá wọn ní àwọn mùsùlùmí ni wọn ní bẹ́ẹ̀ ni fẹ́ẹ̀lú báwọn mùsùlùmí sì ṣe. wa man atlaqa lisanahu fil batili. ẹ̀yin ọmọ kí wọ́n máa àtìláka lisanahu fil batili. ẹni tó bá ti la ara rẹ̀ jágbajàgba tó túlẹ̀ tó wá túlẹ̀ fil batili. ó túlẹ̀ lórí tí ò dáa. ahlaka nafsahu. akhalaka nafsahu ó ti parẹ́ ẹ̀ ní ó ti parẹ́ ẹ̀ báyìí. yóò máa bẹ láyé kò sì ní jẹyàn. gbogbo yóò tó bá sọ̀rọ̀ ẹ̀ dákun sílámà inú sọ̀rọ̀ à ń lọ kàtàkàtà ní o tún máa wí ní sùn. wa kam fatihin abwaba sharri li nafsihi. ó ṣeun wà fún àjá. idha lam yakun qafluhu ala fihi mughfaluhu. idha lam yakun qafluhu ala fihi mughfaluhu. wà kán fàtì. wa kam fatihin bẹ́ẹ̀ mi lọ ẹni tó yẹ kó sílẹ̀. abwaba sharri li nafsihi. lẹ̀kùn àgbákò lẹ̀kùn nira lẹ̀kùn nira lẹ̀kùn àárẹ̀. lẹ̀kùn àárẹ̀ lẹ̀kùn ikùn lẹ̀kùn ká máa pòṣé lẹ̀kùn gbẹ́dẹ̀. li nafsihi. kọ́lá lẹ̀kùn gbèsè ẹni tó bá sí fún rẹ̀. kam fatihin abwaba sharri li nafsihi. fúnra rẹ̀ ló sì ẹlòmíì. idha lam yakun qaflun ala fihi mughfaluhu. kí ló sì dórí kí ló jọ síbẹ̀. ààrẹ ni kò wá fi kọ́fùlù sí i kò fàgádàgodo kò fi sí i. bọ́ọ̀rọ̀ bá fẹ́ sọ ó tẹ̀ ẹ̀jọ́ wò ó bínú rẹ̀ bá wúlọ gbẹ́lẹ̀ ògùn sí i. wọ́n wá fẹ́ sọ̀rọ̀ sí yẹn ládùúgbò mọ́ náà ìsìn lágbájá ńlé mi. láyìlá. ìsámá àròdìtà nùtìkọ̀ fàǹtìkì bihikmati. Allahu akbar. wàzìn qabla nùtìkì mà taqulu faqawwim. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulilayi. àti nǹkan ọdún mọ́dún nínú Yorùbá wọn ní àkọdún mọ́dún àti àkóso mọ́tò. àti òkóso mọ́sù. bẹ́ẹ̀ ni. kọ́lá tí ń kọjọ́ mọ́jọ́ bàbá mi sànà ń gbé lọ díẹ̀díẹ̀ náà lọ́wọ́ àwa yára insha Allah. látijọ́ tí wọ́n ń gbé bọ̀ ta ló mú rìpọ́ọ̀tù wọn wá. kò sí rìpọ́ọ̀tù wa tẹ̀rí sánmú wá. wọ́n yà yìí wọ́n kọ́mẹ́ntì wọn wọ́n kọ́ndẹ́mù wọn. ẹni tálájà àgbà ti stamp àbájáde bá fẹ́ jọ mí pẹ̀lú ọ̀rọ̀ ìfaradà ìwà mi ìsísí mi ayára nìyẹn lọ́wọ́. La ilaha illallah. ọ̀gá wa.
kàdú. ìzámà àròdìtà nùtìkọ̀ fàǹtìkì bí hikimati. ìdáyọ̀ ọlọ́run wọn bá yín lọ láyéláyé. وزر قبل النطق ما تقول وقوم فما لم يزن ما قال ẹni tí ò bá ti wọn tó fẹ́ sọ. لا أكل عنده kò sí làákà yìí fún mi. láàkìlà yìí ń dẹ̀. فما لم يزن ما قال لا أكل عنده ọkọ̀ ogún ìṣẹ́jú. ونطق بوزنه كالبناء المحكم. àbájá nọ́ọ̀sì ewu ahọ́n ní fi hàn yín. bẹ́ẹ̀ ni. wọ́n sì sọ nǹkan mẹ́fà tí í dálẹ̀ fọyín. وقال العلماء àwọn àfa. إذا تكلمت بكلمة فاعتبرها. ẹ̀rí pé mo gbé tíra wá ní. Allah ó di ẹni tán ni ó wá sọ̀rọ̀ tí òun òun ni. ó wo tíra. mo ti hun ọ̀rọ̀ tó ẹ pé bílẹ̀ ọba sú tí ó sì. àbá tíbílẹ̀ wò. tí lè ò sú. ọjọ́ mẹ́ta wọn ní kò mi tí mo. òpin ẹ̀bí kílẹ̀ mo gbé wá ní tíra ni. òpin ẹ̀ kílẹ̀ fẹ́ súnkẹ́ lògò. ẹ wá wo ògùn ọlọ. àbá yìí má tún náà ṣe é fún wa. ìsáàlá àwọn yẹ kó aláàbí mo gbé wá ló. wọ́n sàbẹ̀dẹ̀ ń lògó tí n bá fẹ́ wo tíra náà. ìsàtàkàlà tàbí kálíbàtì fàtẹ̀bìrì àkọ́bùlà àtàtàkàlàbà bì ha. ọlọ́run àbíọ́ bẹ́lẹ̀jẹ́ àgbà ti rí lò ọlọ́run náà náà jẹ́ rí lò. àmín. bàbá ó lò dáa. ó lójú dáa. wọ́n létí dáa. wọ́n lẹ́nu dáa. wọ́n lẹ́sẹ̀ dáa. wọ́n ti sáfún tó yẹ ká sáfún ni àwa la sáfún tó yẹ ká sáfún. bí kínú bàbá. àfa yìí jìmáwù májò pọ̀. lisanaka fahafasihu idha kunta akila fama qawluhu fuhshun na'am wa gafilu. àfa kí ló wí. lisanaka fahafasihu àfa ní sọ. idha kunta akila. bọ̀bá nílà aka yìí. فما قوله فخش نعم فهو غافل. ọmọ rẹ náà ní ń sì lọ fún ọ ó ti fẹ́ tán ló jẹ́ ń tì málé. فما قوله فخش نعم فهو غافل. فما قوله فخش نعم فهو غافل. ọkọlù fúnṣùn ẹgbẹ́ bá jẹ́ pọ̀rọ̀ ọ̀rọ̀ fòògùn ọ̀rọ̀ asá ọ̀rọ̀ àlùfàṣà ọ̀rọ̀ káwọ́ wì yí kábí hàn. فهو غافل. afọlùfọ̀rọ̀ nù. ọ̀dẹ̀nu. وسمعك سينه بذكر إلهنا. àlejò ń sọ kó n bí ahọ́n. سمعك sẹ̀yìnù ṣé ló sọ. بذكر إلهنا. àfi gbàsíkiri. بهذا نجا أهل الإله وعاكل. wáàsí làfi tí gbọ́ ẹ̀rẹ́ lomi kódà nínú ọ̀kadà yóò sì máa gbọ́ wáàsí. yóò máa gbọ́ wáàsí. nínú mọ́lúwà ọlọ́kadà mi. nínú mọ́tò. bẹ́ẹ̀ni. yàdáná. ẹ̀tọ́ owó wa méjèèjì. wàríjìlún. ẹ̀wẹ̀sẹ̀ wa. súnmọ́ àìnú. ojú wa tẹ rí. wàfàríjúná. ẹ wa gangan fún rẹ̀. wàbátínú. kódà inú. wakulu anihura biyasa ilu. sí katọ́lọ̀ ní béèrè tán. wabatinu wakulu anihura biyasa ilu. wàhálì mọ́tò wa gbà wọ́n wá ń jòkó rẹ̀ sátidé. nǹkan kan ní sẹ́yìn láburú. àmín. àyè tẹ rólé nì èyí tí ìjòkó yìí kí n ṣe déédéé yín àfòní. mo sì ṣe déédéé yín nù. alhamdulilayi ẹ pẹ bẹ. ọdún tó kàn mí wọn ma bọ́lọ̀ ti sa wọn ma alájà àgbà á pọ̀ ní. á pọ̀. kò í sì bínú àwọn kan máa bínú tàmọ́lẹ́ ẹ̀rọ ọlọ́mọ tí ń bí. ọlọ́mọ kan tí ń bí ọnu. bàbá sọ̀rọ̀ ọ̀nà méjì ẹ̀ múṣẹ́. bàbá yẹn tó bá jẹ́ pé ó nífẹ̀ẹ́ mi gidi tó sì fẹ́ ìfẹ́ mi tó sì fẹ́ wù mí. bẹ́ẹ̀ni. ẹ dá mi sí tí mo gbé kalẹ̀. igi tí mo bá gbẹ ẹ máa bomi sí. ẹ bomi sí. ẹ máa bomi rìn. Ansar Islam yìí ti mẹ́mẹ́ ò sí mẹ́. Ansar Islam ẹgbẹ́ àgbà mẹ́mẹ́ ò lọ́ọ̀bẹ̀. ẹ̀ ń tó jóbi ní ọlọ́sẹ̀ntà yẹ ọlọ́sẹ̀ntà bí. ọlọ́lẹ̀ kó o bẹ tó wọ́n wà sí. ọwọ́ ń sẹnu gbọ́. ọwọ́ àárí ọ.
wọ́n ló já dọ́ọ̀mọ̀. إذا تكلمت بكلمة فاعتبرها قبل أن تتكلم بها. ẹlòmíì mọ́ra ajá náà sì ẹlòmíì hùwà wọlé kò pé ní bàbá ló gbẹ lẹ́nu ó sì kọ́ nké gbogbo tí ń bẹ lẹ́kùn àti gbogbo tí ń bẹ lágbálẹ̀ ṣéwù ló wá ń jogún ẹ̀. ṣéwù ẹ má jẹ ṣéwù ojogún rẹ̀ àwọn ọmọ yóò jẹ tán ó ní mìkìdárù tí ó jẹ ní bọba kì í sọ́bọ̀rún bọba fún ní ọgbọ̀n fàlàjà àgbà 70. ọ̀pọ̀lọpọ̀ kọ́mọ kí mo jẹ́ rẹ̀ mọ́ nísìnyí mo ká dààmú ni. ẹgbẹ́ àkókò mọ́jọ ó ya àmọ́ nítorí ahọ́n ṣé kò ya. kò ya wá sí ilé lẹ́yìn òun. kí ló wí. فما قوله فحش أو فهو غافل. وما قوله فحش أو فهو غافل. àfààní naam bẹ́ẹ̀ ni ẹni tó ọ̀rọ̀ ìbá ti jẹ́ فهو غافل. afọ́nufọ́ra ni kò ní làákàyè. وقال العلماء. inú àwọn àfọ́ ẹ̀gbọ́n tó wí ni. إذا تكلمت بكلمة فاعتبرها قبل أن تتكلم بها. bó o bá ro kan yìí kó o fẹ́ sọ̀rọ̀ kan. ó kàkọ́lẹ̀ kan sínú ìwé. fàtàbílà. òwe kọ́kọ́ ronú sí. yẹ̀ wò. قبل أن تتكلم بها. o tó sọ tó fẹ́ sọ ni. owó. فإنك مالكها ما لم تخرجها من nítorí فيك. ní rírò tó wọ́hùn kó tó di kó wí. ọ̀sìkápá rẹ̀. wọ́n wí nǹkan báyìí lójú agbo lónìí. wọ́n sọ̀rọ̀ nǹkan báyìí. wá wí. bọ́ ọ bá wá sọ subhanallah. alhamdulillah astaghfirullah la ilaha wala hamdulillah astaghfirullah la ilaha illallah subhanallah wala hamdulillah astaghfirullah la ilaha illallah subhanallah walhamdulillah astaghfirullah illallah subhanallah walhamdulillah astaghfirullah la ilaha subhanallah walhamdulillah illallah subhanallah walhamdulillah astaghfirullah la ilaha subhanallah walhamdulillah astaghfirullah la ilaha illallah subhanallah walhamdulillah astaghfirullah illallah subhanallah walhamdulillah astaghfirullah la ilaha subhanallah walhamdulillah astaghfirullah illallah subhanallah walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah astaghfirullah la ilaha subhanallah walhamdulillah astaghfirullah la ilaha. Gbogbo àwọn tó ti kánú wọn bàbá lọ́wọ́ ò ní yẹ wọlé. Bàbá ní gbogbo wọn yẹ gbogbo yẹ lẹ́nu ní kò wọ́n lẹ̀. Bàbá lè ṣe. La ilaha illallah subhanallah walhamdulillah astaghfirullah la ilaha.
Subhanallah walhamdulillah astaghfirullah. Ọlọ́run tó sàré pàlàáfíà. Subhanallah walhamdulillah astaghfirullah la ilaha. Subhanallah walhamdulillah astaghfirullah. Bàbá sẹ́kẹ́tì. Ọba aláyé kọ́dí. Subhanallah. Bàbá mi ṣe é. Alhamdulillahi Rabbil alamin. Subhanallah walhamdulillah astaghfirullah. Security wọ́n ní gbogbo ẹ̀yìn ọkùnrin tẹ̀ wà lẹ́yìn àwọn ìyàwó tẹ̀wọ́ gbogbo wa pátá ẹ̀dá kò torí ọlọ́run ẹ̀dá kò ẹ̀kú òbí torí ọlọ́run gbogbo òfin wá láti ibi tó ti ga gbogbo àwọn ọkùnrin tá a bá bẹ̀rù ká má fún máwọn ìyá wa. Amin jamaah. Amin. Ẹ̀yà kò sọ́dọ̀ tó lọ sọ́dọ̀ dáadáa máa ń ṣe fún àwọn ẹ̀yà ẹ̀yà ẹ̀gbà. Ẹ̀yà ṣe fún iye. Inshallah. Kádàkùn Suratul Kawthar bi Rabbil Falaq bi Rabbin Nas ká tún ṣe sí okun ara fún bàbá Alhaji àgbà Ọlọ́run dákun jẹ́ ó máa lékún. Àmín. Ẹ̀jẹ̀ ara tí ò ní dààmú wọn jẹ́ ó máa dé dáadáa. Àmín. Lílọ bíbọ̀ wọn jẹ́ ó máa já sí dùnnú. Àmín. Wọ́n ṣẹ̀ṣẹ̀ tún lọ rìn àjò kárin tí gbogbo wọn wò ń bí mí jẹ́ láìsàn kó káàkiri. Ọlọ́run ò dákun abẹ́ọ́ ni wọ́n ló yàn wọ́n wọn náà ló sì gbé fún wọn. Inshallah. nǹkan fi lò dáadáa báyìí tí ó pẹ́ Ọlọ́run dákun mọ́sá yọ̀ǹda rẹ̀. Àmín. dákun ẹ bá ń ṣe àmín. Suratul Kawthar bi Rabbil Falaq bi Rabbin Nas bismillahir rahmanir rahim. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. Bismillahir rahmanir rahim. Qul a'udhu bi Rabbil Falaq من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. آمين 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 àmín. آمين يا ìyẹ́wọ́ الله. Ọlọ́run kan lólùfẹ́ bàbá Alhaji àgbà ni bá a ti ń ṣe yìí ní tẹ̀lé gbogbo nǹkan ṣe láyé ìlú Canada ló wá wà. Allah. òun àtọkọ àti ìyàwó àwọn méjèèjì wà ní ìṣòro kan wọn ní Ọlọ́run jọ̀ọ́ wọ́n lájòkó àwọn àgbàlagbà yìí wọ́n lájòkó Alhaji àgbà yìí Ọlọ́run dákúnjọ́rọ̀ wọn tó ti fẹ́ ní dákúnjọ́rọ̀ wọn ó dídùn àti fẹ́ ní ẹ dákun ẹ bá mi ṣe àmín ẹ bá ń ṣe bísímìláhì mẹ́ta bísímìláhì الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن tiwa الرحيم. n'o da آمين àmín آمين. afọ ajá náà sì نعم. ibi tá a bá kéwú dé ewu tí ń bẹ níbi ahọ́n òun náà ni là ń bá lọ ó sì wá ti kùn kan díẹ̀ lásìkò tí ń lọ. àsìkò sì ti lọ bí n bá sì wá báyìí tí mo ṣẹ̀ṣẹ̀ rí àlééfà kan ìmí kọrin kí wọ́n mo sì ní àmọ́ wọn ò ní kélé nìkan fi rí jìn mo fi pamọ́ díjọ́ tọ́lọ́run ó tún mú wá Inshallah. mo ti fi pamọ́ nítorí kémi náà sọ ẹnu kí n fi rí kíní yìí wí Inshallah. nítorí ó kù nǹkan kan ewu laka àwọn ewu ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. òun laka tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kárin àwọn ìwúlé ewu tó wà ń bẹ́ẹ̀. àwọn afat
min a'zam al-afat al-lisan àwọn tẹ́wàá kíyèsí ìtì máa dálẹ̀ afakumullah wọ́n gbà ní kí ló fẹ́ tiẹ̀ tó wàá gbà wọ́n náà dé kan. àmín. lisanaka fahfazihu idha kunta akila. وقوله فحش عوفا وغافلون. afa Ajanasi. akramakumullah. ewu abẹ́wò náà kọ́ra fẹ́. naam. abẹ́wà tó dákun. naam. wọ́n ní àfikún báyìí àwọn mẹ́ta kan bẹ̀ mẹ́ta làwọn tá a wí. mẹ́ta ni wọ́n. fásitì di ẹrú rẹ̀ lé Ansar Islam ní lérí. tó bàbá di fàlàjà bàbá ní ẹ̀yin ni wọ́n á fi ẹ̀yin ni wọ́n á fi nábì lé lérí. orí tiyín náà ni. ìjókòó yìí òun náà náà wá di lé lérí. kọ́lọ̀ ń jọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà bó ti fẹ́ jẹ́ alámọ̀rí àwọn rí ní dáadáa ọlọ́mọṣàdù rí bẹ́ẹ̀. àmín. ẹ dàpọ̀ ẹsẹ̀ àmì kó yé dáadáa ẹtùsẹ̀ àmì gbogbo àyè táwọn ọlọ́run dákun láti sìn máa fi ìrọ̀rùn sọ̀rọ̀ wọn bí ìṣòro bá ń bẹ ń bẹ tẹ́lẹ̀ bá wa yọ kó máa di ìrọ̀rùn kó máa di ìdẹ̀ra ọlọ́ bisimilahi mẹ́ta. bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. bisimilahi rahman àmì mẹ́ta àmín tó dàbọ̀ afa Ajanasi nákàlẹ́ tuntun nù. tọ́ ṣe nákàlẹ́ tuntun nù bisimilahi ọlọ́jà àgbà ló fún àwọn òní tí wí ni. ok. nínú àwọn etí máa dálẹ̀ ní wíwú. ẹni ó bá ti kúrú tí o sọ ẹnu ẹ. àìsọ ẹnu bẹ́ẹ̀ni. àkọ́kọ́ alikazibu yóò máa parọ́. yóò máa wárọ tí ó dùn táwọn yóò fi hó. bàbá àgìnà mo ti fi jẹ́rìí ikú tọ́nu tẹ́. wa huwa min akbaril maasi. bẹ́ẹ̀ sì nínú ìyá ẹ̀ṣẹ̀ naam. nínú àwọn ìyá ẹ̀ṣẹ̀ onírọ́ pípa. kí ẹ máa parọ́. irọ́ àkọ́kọ́ nù nítorí ó bá ti sọ̀rọ̀ kan tánwó. yóò tún wárọ̀ kan. yóò tún wá míì yóò tún kọ̀ fún tuntun kò ní bẹ́ẹ̀ yí òun ojú yóò àmọ́ hún yóò àmọ́ hún. báko sì ń ṣe ọ lọ. mo sì sọ fún yín pé bò tí ń sẹ́ni tó ń lé lérí pé bákan ló jẹ́ tí ò jẹun òun dáràn sí lọ́rùn wọ́n náà sì ń dáhùn. لا تكذبا يا فتى ما فيه فائدة. ọba jẹ́ bẹ́ẹ̀ má parọ́ ọ̀wọ́ ọmọlúwàbí mà. ما فيه فائدة. kò sáǹfààní kan bí irọ́. أوكبل كسوب ندامات إذا ذكر. أوكبل كسوب ندامات إذا ذكر. ìfẹ̀yìn àbámọ̀ ni ọkùbà. أوكبل كسوب ندامات إذا ذكر. nígbà tá a bá gbé ìyá rẹ̀ dé àdáhùn náà àbámọ̀ mo sì máa ń bá sí i. يدني العداوة والبغضاء في نسبي. irọ́ pípa máa dájà lẹ̀ láàrin àwọn ẹ̀dá yìí. yóò dọ́ta lẹ̀. والبغضاء في النسب. والبغضاء في نسبي. كما يفرق في تزويج ما شكر. yóò tú yígi ọkọ àtaya tán gbádùn ara wọn ó sì dàrú. òfìrọ́ lálàsẹ̀ wọn. ọ̀nà bàbá fi ní wò tí ń lọ yẹ wò ní nǹkan tó kàn bí ò ní dáa. Allah. ẹlòmíín tí ó jẹ kó wí ní tó dùn tẹ́ẹ̀fì tún padà wá. àánú ọ̀nà là ń wò yìí. kí ni ìyàwó rẹ kí la wá dà pọ̀. ọ̀fẹ́nu túlé. méjì ni wọ́n ní àmọ́ kan ìkan bẹ tí alẹ́ ní ó sọ̀rọ̀ fún wàhálà dé. àdáwò dé. كما يفرق في تزويج ما شكر. ìrọ́jà number 1. إن الكذوب ولو بالصدق خاطبنا. gbogbo ẹni tó bá ti lè parọ́ ولو بالصدق خاطبنا. gbogbo ìgbà yóò kọ́ra bí máa ń sòótọ́ fún wa. فلا نصدقه من سوء ما اشتهر. àní gbàmọ́ nítorí àbí tí ì ṣe nù wọ́n lé nìkan tó fi wá di gúgúrú má lẹ́nu
nù Bẹ́ẹ̀ ni. iná ń jó ó jóná mọ́lẹ̀ ni. iná ń jó wọ́n sì lọ rè ní òjò ó sọ iná ń jó nígbà tó Sáwádà ni. iná wá dé ó ní iná ń jó tòótọ́ o Ẹ fi iná lẹ̀, oníkọ́lá fi kó fi tòótọ́ dà gbà ebi ṣe máa ń ṣe ó jóná mọ́lẹ̀ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì annamima ìdòfòfò lẹ̀ òfófó bẹnu bá ti hiya naqlul kalami bayna an-nas oníkágbọ̀rọ̀ kan lọ́bì kan ká lọ sọ ntí lámọ ẹnìkan ò sọ o tún lè sọ fẹ́ nìkan. kò sọ fẹ́ nìkan kò wá dà ó wá fi rí agbára wọn níbolo ti wí Bẹ́ẹ̀ni. yóò sì sàsọ́lẹ̀ o ẹni má sọ pé ẹnu mi lè ti gbọ́ ẹ dákun torí ẹbùn mi ọ̀rọ̀ ẹnu rẹ̀ ò gbò ẹbùn mi láṣìírí. ẹnu rẹ̀ ò sì gbò nígbà tó a sì ń wí fún ọ nísìnyí lóòótọ́ sọ pé lóòótọ́ lámọ ẹ lámọ ẹ ọ̀ adakọ̀ mi. láàyè láàyè. tanaha an-namimati wajtanibuha tanaha an-namimati jìnnà sí òfófó wajtanibuha fa inna an-namma yuhbitu kulla ajrin láàyè láàyè. فإن النم يحبط كل أجر gbogbo ẹ̀ sáré téèyàn bá ní láyé yóò sì parẹ́. òfófó náà lè kú. ويقتل نفسه وسواه ظلما gbogbo a máa pa ni a máa para rẹ̀ bẹ́ẹ̀ ti rí. وليس النم من أفعال حر ẹ máa lọ àbí èsì ìṣòfófó ó di méjì ewu tí dálẹ̀ nù. ẹlẹ́ẹ̀kẹta mọ́ra ajá náà sì. السخرية والاستهزاء àgbọ̀lọ̀ tayọ mẹ́fà ni asọ̀kọ̀rìyà ìṣeyẹyẹ ìdání والاستهزاء mọ́ra ajá náà sì. méjèèjì bákan náà ní sí. méjèèjì náà ni ìfinisẹyẹyẹ ìmà bẹ́ńbí ahọ́n bẹ́ẹ̀ni ewu kan ewu ni. mo jẹun lálẹ́ ànápa ewu ni. mo jẹun ẹ dákun kálukú ẹjẹ aṣọ àwọn ọ̀rọ̀ kò sí tó ń tún nǹkan ṣe láyé ahọ́n ni kò sí wá sí ti ń bà nǹkan jẹ́ ahọ́n ni wọn lọ bá ọ̀jọ̀gbọ́n wọn ní dákun nítorí bá dùn lára ẹran fi hàn wá ọ̀tọ̀ mo sì fẹ́ yọ orí kó mú wá tọ̀ nígbà tó mú wa ahọ́n ló mú wá ókè ok olóòdà ọ̀dà. dákun èwo ló tún wá bù èwo ló tún àmúrù rẹ̀ ìtòkò èwo ló burú jù nínú ẹran bá lọ mú wá tọ̀. òróǹro ló ṣe bí òtún mọ àwọn náà ló tún mú wá ó tún lẹ̀ mọ́lẹ̀ ẹni tó dáa jù ọ̀la ẹni tó burú jù ọ̀la àìbẹ́ẹ̀ ni bó sì ti rí náà. òun náà ní yọ̀dà lápò òun náà ní sì ń yọ obì lápò. ẹlẹ́ẹ̀kẹrin aṣọ́bà wà ṣàtìmù Allah. الشاب والشتم aṣàbù wà ṣàtìmù. bẹ́ẹ̀ni ìdí máa dálẹ̀ ní kéèyàn máa kó máa àgbọ̀ Ìbú ni. kó máa bú ìyàn àti ká máa bẹ̀ ìyàn. Hey, ìmọ̀ abẹ inú ewu ahọ́n. min akibahi lidhani. ó fi kan ṣe ó tulé kan ó fi dílé kan. mo sọ nínú orin tí mo fi kí bàbá alájà àgbà tèmi mo ní wọn ní gbà sọ ntọ́ bá wí. sọ̀ǹtọ́ bá wí ń pa wọn. ntọ́ bá sọ ọ̀hún à kó tó wí. bẹ́ẹ̀ni wọ́n búyàn. bọ́ bá ti àbọ̀ nígbà wo. bàbá òjì sí wọn ni wọ́n ti kọ̀rẹ́tì rẹ̀. nísìnyí bàbá yìí ti wí náà ló ti gba correction. ó ní no bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́. Ya sahibi. níparí La tasubbanna aba ahadin. bó bá jẹ́ bẹ́ẹ̀ dákun má fẹ́ràn rẹ bú ẹnìkan mọ́ látàṣùbà àbá àdì má bú bàbá ẹnìkan mọ́. Ma sabba walida sakhasi subba walida. ẹni tí ń bá ti ń bú bàbá ẹnìkan kó gbà pé òun bú bàbá rẹ̀ náà Ó ti rí lẹ́nu. nítorí ó ti lẹ̀kùnú lọ́jà wọ́n lè olùgúlù tún olùkù wọ́n sì lẹ̀gúlù tún mọ̀ bó ti rí nù. bàbá kò ní dààmú bàbá rẹ̀ wọ́n ní kò ní dààmú bàbá tiẹ̀ náà bàbá tiẹ̀ ló ń bú òun wọ́n bú bàbá ń bàbá mà. Kaza sibabuka ummal ghayri min gadari. bẹ́ẹ̀ làwọn ẹ̀yà oríire yìí ó máa bú màmá tó o ti bú màmá tó o ti bẹ́ẹ̀ lè kó o lọ. Ma sabba umma ubaydin dalla rashiduhu. màmá rẹ̀ náà ló ń bí ló ń bú òun ó sì ń sọ fún wa pọ́n àtọ́ rẹ̀ Allah. nínú ewu ahánà kò di mẹ́rin gbogbo ẹ̀ ló ní sàbsìrì ló sì nǹkan àmọ́ à ń kásìkò ara ẹ̀ náà ní Al-jidalu bil batil. àárín èèyàn jí èèyàn yóò wá jí èèyàn àjàkódórógbó ìyẹn tó yẹn jà náà tí ó da. mo máa hán yín gbà tí èsè lọ́ọ̀yà àwọn lọ́ọ̀yà gan ọ́ pàpà wọ́n jòkó wọ́n gbẹ́jọ́ rẹ̀ kan tó wọ ọlọ́pàá lọ́rọ́ wọ́n tiẹ̀ kàwé náà wọ́n tún kàwé sí i.
wọn tó wọn tó tú wọn máa tó dé. wọ́n tún wọn tó dé. ìwọ ọ̀sán ń gbé wa náà lódìdí. ó sì ń gbé wa lódìdí. lágbárí. alijidalu bilbaati. àwọn máa jẹyàn máa jiyàn kú dúrógbó ni. ìyàn ìnídìí. ìyàn ìnídìí. lórí àìmọ̀ kan. ẹ gbọ́. bàbá. وقد ذم الله تعالى هذا الخلق فقال. ẹ gbọ́ ntọ́lọ́run gan sọ ni ọlọ́run gan ó bínú sọ̀rọ̀ nípa fáwọn kan. ní wọ́n ń jiyàn rẹ̀. ẹni tí ń bá ń jiyàn tí ò da. ومن الناس. ọlọ́run ní bẹ́ẹ̀ náà àwọn ẹ̀dá mọ́ nìyà. من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير. mo ti pé kò ti bá wùsù níwájú tẹ́lẹ̀. ọlọ́run wà mí nà ná. ومن الناس. ní bẹ́ẹ̀ náà àwọn ẹ̀dá mọ́ nìyà láyé. من يجادل في الله بغير علم. yujadilu billah. wọ́n máa jiyàn nípa tọ́lọ́hún. bẹ́ẹ̀ ni sọ́lọ́ ń bẹ àbí òsì. bí a bá ti ń béèrè ìjọlọ ń bẹ ọ̀làbọ̀ ló wà kí ni wọ́n á ṣe bí ìrere bá ti pọ̀ jù yóò ya wèrè ọba tó yẹ kó fi rẹ̀ ẹlẹ́ òun gan ló ń dàrú mọ́ òun náà lójú òun gan ni kò yí òun gan nígbà wo lòun ti ń bẹ kò yí òun. òun tí ò ní ìpìlẹ̀ òun ò ní gbà kan yìí pé gbà kan ní ń bẹ òun ò sì ní ìgbà tí ń pin. ولا هدى ولا كتاب منير. من الناس ما يجادل بالله بغير علم. ولا هدى ولا كتاب منير. لا إله إلا الله. ومن آفات اللسان. nínú àwọn ewu tí ara tún máa dálẹ̀. الخوض فيما لا يعني الإنسان. alahawudu fima la يعني الإنسان. fima la yani insan kéèyàn máa sọ̀rọ̀ ìwọ́n máa lọ sọ sí tí ó kàn án tí wọ́n fi lọ. bílíọ̀ ìyàwó nínú wá sí ọ̀rọ̀ òkú lọ sọ. ọ̀rọ̀ ìtàn ẹnìtàn ló ń wí wá. bàbá ti dẹ́ o bàbá ti alájà àgbà níbi ẹ̀ tí ń kí ọ ní máa sì dẹ́ o máa dẹ́ o tí mo ní wọn nígbà àwọn ọ̀sọ́mọ tó kù nílé bàbá tá a jòkó tì ọlọ́run ní wọ́n wá tún ayé ṣe ni ẹ̀jẹ̀ alájà àgbà ẹ̀jẹ̀ àfa àgbà wọ́n bá ní kò í gbà àwọn lárúbáwá yìí mọ́ra ajá náà sì nígbà tá à ń bẹ níhìn ìwọ tó o bá ti fẹ́ lẹ́nu géètì ń bẹ̀ wọn ló lù ó rọ̀yìnsùn nàṣọ́fà bàbá wa nígbà náà rọ̀yìnsùn nàṣọ́fà ṣéwù ẹlẹ́jà oní rọ̀yìnsùn nàṣọ́fà wa. àtàwọn ọmọ níìtì. ní níìtì ó sì níìtì tán lẹ́ máa ń tòótọ́ bẹ́ẹ̀ sì wúwo ojúmọ́ ní wọn àwẹ̀ lẹ́yìn náà ló máa para. àfàjà náà sì wọ́n wá dún ní bọ́ọ̀ bẹ́ẹ̀ ti pẹ́ wàhálà dé. bá tí wọ́n mọ àwọn ní dúdú tó wọ́n ń kọ́ wa bẹ́ẹ̀ náà mú lárúbáwá èmi ò gbọ́dọ̀ ẹ̀rí wọ́n sì bá a fà á wọ́n máa wọ́ kọ́nà rẹ̀ israel mahadi wọ́n jọ ọwọ́ ọjọ́ kan ní ìyí pẹ̀lú lárúbáwá rẹ̀ bàbá náà níta wá ṣe ní inú níta gbẹ̀yìn fún un àwọn ń kọrin pé nǹkan dé o èyí tí mú bàbá yìí ṣe báyìí àwa tá a jẹ́ dúdú àbí ká jòkó jẹ́ ní bàbá tó jòkó yìí ẹ mà pé kò ní í gbà wọ́n parọ́ fún wọn èyí tí ọba ti jódo ló tó bá lọ hún lọ ọ̀dọ̀ àlífà yìí ọkàn kan ò ní gbà o wọ́n máa pé ayé bẹ́ẹ̀ àtúnṣe dé bá àwọn òsì déyìn máa parọ́ kankan rí táyé ẹni tó mo wí fún yẹn pé tó bá ní wàláhì nítorí orin mi mo ṣe wàláhì kan lẹ́ẹ̀kan mo wá lẹ́yìn tó bẹ́ẹ̀ ṣe wàláhì lérí nǹkan mi yóò bá àwẹ̀ mẹ́ta kàfàrà rẹ̀ ni tó bá ní wàláhì àwẹ̀ mẹ́ta nù èyí tẹ̀ fi ń ta rógbó tẹ̀ fi ń ta ẹ̀pà tẹ̀ fi ń ta gbogbo tẹ̀ ń ta wàláhì ẹyọ kan àwẹ̀ mẹ́ta bó o bá ṣe wàláhì mẹ́ta lójúmọ́ àwẹ̀ mẹ́sàn ló gbà yàtí mo wí fún ọ. ومثله كمال الدين بالله إله ومثله كمال الدين بالله إله لو خلق خير الخلق من دون بهتان. àbájọba tí ọ máa sún ẹnìkan ní wọn gbẹ yọgọ àmọ́ ní ó gbà ní alájà àgbàgbà ẹ̀dọ́fẹ́ jẹ́ ọwọ́ méjèèjì níjòkó wa yìí lónìí gbogbo tí ń bá nu kó wá kó wí àfà yìí gbogbo tí ń bá nu kó wá ni kó dàkún kó wí kó dàníyàn rẹ̀
kò sì ṣe sàárà rẹ̀. Inshallah. àwọn Kútọ̀nù sì ọbẹ̀ mi ń sẹ̀kan bàbá alájà àgbà tòní wọ́n ní kọ́lọ̀ ń dákun nígbà àwọn èyí ni kọ́lọ̀ ń dákun kó gbé àdàbí yànnà ló ń lu Kútọ̀nù. Wallahi wọ́n ń jẹun rẹ̀ lẹ́nu. bí ti ń wí yìí bàbá nasa mi sàn bí mo ti dé mo lọ jíyìn fún wọn mo ti lọ Kútọ̀nù mo sì ti dé òun àmọ́ àwọn lè lọ jíyìn fàlàjà àgbà ẹ̀yin lẹ́gbọ̀ọ́ báyìí wọ́n ní Kútọ̀nù dọwọ́ wa ká dákun Ansari Islam kọ́lọ̀ ń gbà iye Kútọ̀nù pé ní a sì dé Kútọ̀nù máa ń tọ́ bá làjà láti kò sí ẹgbẹ́ kan tó hàn tó Ansari Islam bá ti mọ̀ náà. wọ́n sunkún lékéwú dáadáa. wọ́n sunkún lékéwú Ọlọ́run ṣàánú àwọn mo ní ẹ̀sìn pábúkà yìí ti mọ́ yìí wọ́n ní kí ló ń wíjọ́ ọ̀dà yìí. àìnílẹ̀ ń dààmú wọn. mo ní sí ìjọ ẹlẹ́sìn pàrímọ́ yìí wọ́n ní owó oṣù ọ̀wọ́n. báwọn bá gba ilé oṣooṣù làwọn ń sanwó oṣooṣù wọn sanwó. táwọn sọ pé mo sanwó ọdún kan oṣù yìí tó bá lálọ́ọ̀dún náà fáìfù ló bá fi bí tìrì bá ti dé yóò àdẹnu ọ̀nà rẹ alówó oṣù yìí dà oṣooṣù náà ń sanwó oṣù ọyọ kan ni ó wá ṣe déédéé ọdún kan tiwa tá à ń sanlẹ̀. Ọlọ́run. wọ́n ní báwo làwọn ò ti rí kọ́nà ń dàkún mọ́sà ṣe àmín. ẹ dàkún ẹ̀sẹ̀ àmín. 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 ومثل كمال الدين بالله لا على àmín. ẹ dákun tó ẹ dákun Ọlọ́run fi rí jèmí ẹ dákun ẹ bá ń gbé ẹ àmín. àmín. àjìnà sórí tó dálẹ̀ ọlọ́kùtọ̀ náà dágbére ìwọ ni wọ́n lọ lọ́kùtọ̀ náà dágbére èmi kọ̀ wọ́n ni yà á ṣe bí wọ́n ní wàá. ojú ọ̀nà apàdé lójú ọ̀nà. wọ́n bàtí lọ́la alájà àgbà lọ́la ló kó sọ̀rọ̀ ọmọ jíṣẹ́ ẹ̀yẹ yòókù ń ṣe ọlọ́ kálukó dàníyàn. ẹ dàníyàn. ṣe ti dàníyàn.